Africa Content TV. Kábíyèsí o, àjímọ́kọ̀ kẹta kábíyèsí o, Ìjẹ̀ṣà mọ́lú apànà dá kábíyèsí o, ọ̀sán gangan àárọ̀ àfẹ̀mọ́jú nìrọ̀ bàbà kábíyèsí o, kòtòkòtò láàárọ̀ olúgbé sóyè kábíyèsí o, kábíyèsí o, ọwọ́ púpọ̀ àdúgbò àti ilẹ̀ Ìjẹ̀ṣà. Bàbá ara ti dé o, bàbá ara ti dé o, ìjọ ìjẹ́ kan lọ́nà kọjá o, ìjẹ́ kan lọ́nà kọjá, ìkáwọ̀ kábíyèsí. Kábíyèsí o. Ọwọ́ àdìmọ́là màmá mi títí àbáńkà àti kù wọ́n kí ọwọ́ o màmá mi tẹ́lẹ̀tẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀t ọmọ mákìwá CON àwọn náà ní kí kábíyèsí ọwọ́ o. Olú ọmọ Kọ́lápọ̀ Alimi, the Honorary Commissioner for Information and Public Enlightenment is here. Ọ̀túnba Tọ́lápọ̀ Ṣẹ́rù, Honorary Commissioner of Agriculture and Food Security is here as well. The Chairman Super ADK Ibukumalika is here. The Secretary of Nigeria Shippers Council, Dr. Akuta. Ẹjọ́ àfẹ́ gbára wa lásìkò torí àti wà ń bí ti pẹ́ àti débi kọ́kọ́ èyí báyìí ṣe la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ajúbà Ọlọ́run, ajúbà Olódùmarè, ajúbà àwọn tó nílé ayé, ajúbà ilẹ̀, ajúbà gbogbo afẹ́fẹ́ tó ń fẹ́ tà ń gbà sára lónìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa fi hàn gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà, gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ àgbáyé láti fi bàbá wa hàn gẹ́gẹ́ bí olórí wa ní ilẹ̀ Ìjẹ̀ṣà, bàbá wa Clement Ashraf Adéṣuyì Ajímọ́kọ̀ kẹta ọba rere, ọba dáadáa, ọba tí ilẹ̀ Ìjẹ̀ṣà máa fi túra lásìkò tí bàbá wa lágbára ọlọ́pọ̀ wa ló máa rí tiwa ṣe o, lásìkò tí bàbá wa gbogbo wa ló máa rí tiwa ṣe o. Eku akéwì eku o, ẹ̀yà akéwì ẹyẹ o, àtúwájú wa bàbá wa tó wà nílẹ̀ tí wọ́n jókòó, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí ilẹ̀ Ìjẹ̀ṣà tí ilẹ̀ gbogbo Ìjẹ̀ tí ilẹ̀ gbogbo Yorùbá àwọn náà ló fún wa láṣẹ láti fi wọn hàn yín lẹ́yìn. Ọlọ́run Olódùmarè ládúró ti wá o, ibi tẹ́ ti wá àdélébáre àrìnàkórè o, oníbẹ̀ bàbá mi ẹ ṣé o. Ẹ ṣé kábíyèsí o.
kábíyèsí ẹni gbogbo àbíyèsí tí a ń ṣe ní òkè ní ẹ̀jẹ̀ ká kúrò ń bẹ̀ ọ́. kábíyèsí ẹ jẹ́ kí bàbá wa jókòó báyìí afẹ́sáré ṣe kínní kan káàkà báyìí àwọn ojú ẹnìkan ti bọ́ọ̀lẹ̀ ẹ jẹ́ kí kábíyèsí ó jókòó àní pẹ́ á pè wọ́n ní ìsìn náà. jẹ́ ìjẹ́ kí bàbá mi jókòó ẹ ṣe kábíyèsí o ìṣe kábíyèsí o ẹjọ́ àwọn tá a dí wọn lójú gbogbo ẹ jẹ́ ká kúrò bí ó ti tó ẹ jẹ́ ká súnmọ́ ní ọ̀dọ̀ wọn ti tó. wọ́n kí àwọn aláṣẹ ẹ jẹ́ gbogbo wa tá a ṣe kankan lókè ní ẹ jẹ́ ká kúrò ní ìyẹn dàpọ̀ a ti pọ̀ jù lókè ní àwọn àgbà tí wọ́n ń fi ọ̀bà hàn gan ọwọ́ gbogbo àdìmú láti ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n kí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n kí Wòlíì Àjàyí wọ́n kí Ọ̀nìrìṣà ṣùgbọ́n wọ́n ti kọ́kọ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí níka pàtàkì ń bẹ́ẹ̀ nípa ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun padà bọ̀ wọ́n kí sẹ́ńtọ̀ fádà bàbá fádà òsì bàbá rágbèsà àbí kí ẹgbọ́n mi obìnrin ẹgbẹ́ obìnrin ìkúṣẹ́ o ìkúṣẹ́ o bí bàbá bá ti jókòó báyìí ni kó pè wọ́n láti wá ṣe kìnnì kan. ẹ dákun àwọn tá a ṣe kankan ní ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ o àwọn èèyàn fẹ́ rí ojú kábíyèsí o wọ́n bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n bá wọn ya fọ́tò gómìnà Adébọ́lá Adélékè afẹ́ṣe kákà tó báyìí bí wọ́n bá ti jókòó bá ẹni tó pè wọ́n láti sáré ṣe kiri kan àwọn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Senator Dr. Adébọ́lá Adélékè ọwọ́ gbogbo àdìmú láti ilẹ̀ Ìjẹ̀ṣà ọba Clement Adéṣin Hasbro mo mọ̀ pé ẹ̀rọ ọ̀rọ̀ ti kí ní kan ló gbé ẹ̀kọ́ wà ní ẹ̀gbẹ́ gómìnà Adébọ́lá Adélékè pé ẹ̀yin tẹ́ jẹ́ ọba Clement Adéṣin Hasbro pé ẹ ṣe kéde gómìnà olóṣèlú àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀túnba Isiaka Adétúnjì Adélékè ó yẹ kí mínísítà wà pẹ̀lú wọn ó yẹ kí dẹ́pútì wà pẹ̀lú wọn o. tí wọ́n ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan Alhaji Isiaka Adégbòyìnbó Oyètọ́lá. I want to count the arrival of the former Vice President of the Federal Republic of Nigeria, His Excellency Alhaji Atiku Abubakar. You are welcome, sir. I don't know if his available wife is here. Titi Abubakar, you are welcome. Atáṣe tilẹ̀ Ìjẹ̀ṣà. Alhaji Atiku Abubakar. Atáṣe tilẹ̀ Ìjẹ̀ṣà. Ó mọ ọ̀fẹ́ láti ṣe àmì níjọ́ tí wọ́n tó yẹ láti àti ìyá wa Títí Atiku Abubakar. Alhaji Atiku Abubakar. Àwọn náà ti bá ọba ya fọ́tò báyìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wà bẹ́ẹ̀. Aṣíwájú Ọládé Ọọ̀ni Adéyẹyè ẹni ìtọ̀gúùdì
bàbá mi Olúṣẹ́gun Òkìkí Ọlárẹ̀kún Ọbásanjọ́, Alhaji Iseka Adébóyèga, Minister for Marine and Blue Economy, Ajé Àdúgbò Abubakar. Bí bàbá ti jókòó báyìí ní mọ́tò wọn láti wá ṣe kíní kan. Alhaji Iseka Adébóyèga Oyètọ́lá ni wọ́n ń sojú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun, wọ́n fẹ́ rí ojú kábíyèsí ọwọ́ gbogbo àdúgbò àti ilẹ̀ Ìjẹ̀ṣà. Ẹ̀jẹ̀ yẹ ká kúrò níwájú wọn, mo fẹ́ pè wọ́n láti ṣiṣẹ́ kan ní Lẹ́kàn Sàlámì. Ẹ dákun, ẹ̀jẹ̀ ká kúrò níwájú wọn, bàbá fẹ́ wá ṣiṣẹ́ kan ní ìsìn. Kọ́ńtà tó la fẹ́ ṣe ètò ilé yìí, ẹ dákun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, aṣíwájú Adébọ̀. Ẹ fún mi ní àǹfààní láti pe èsì ọwọ́ gbogbo àdìmúlà máa gbé fún ẹ̀sìn Ṣẹ́gun, ọwọ́ gbogbo àdìmúlà àti ilẹ̀ Ìjẹ̀ṣà. Ṣẹ́gun bá wí fún àwọn ẹ̀kọ́ kò ní. Ara wa tí wọ́n bá mínísítì wa ní àtìlórí ọmọ Sunday Akéré, Honorable Dr. America Abiola, Olùlékan Ẹ̀jìlá Lékan Barros. Ẹjọ́ a ò fẹ́ rí ẹnì kankan bímọ. Mo ń pàṣẹ yìí lórúkọ bàbá kábíyèsí ọwọ́ àbùkù àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ni. Ẹjọ́ tẹ́ bá ti ní kábíyèsí ẹ máa lọ. Ọba lọ́wọ́ ẹ bá a sọ fún àwọn èèyàn lọ́wọ́ ilẹ̀ Ìjẹ̀ṣà tó bá dé kí bàbá ni kí wọ́n máa padà. Ẹjọ́ ẹ bá ní abọ́dọ̀ kẹ́kẹ́ máa kúrò. Màmá mi wò ní àgbáyé ilé àgbáyé Esther Abímbọ́lá Àjàyí. Ẹ̀yin DSS ẹ̀ ràn mí lọ́wọ́ ẹ̀ dákun torí Ọlọ́run. Alhaji Kazeem Yusuf NADA Federal Coordinator of Osun State. Alhaji Kazeem Yusuf, you are welcome, sir. Please, for masses, please step down. All cameramen and photographers we have here, please step down. Step down. Yes, I need you to do your duty, please. This place is just too stuffy. Ẹjọ́ ẹ má sọ fún kéèsì kábíyèsí àtàwọn bàbá wa tó wà lórí ìjókòó. Ẹjọ́ gbogbo ní ẹ̀rọ ẹ máa lọ, gbogbo àwọn photographer ẹ máa lọ, ẹjọ́ ẹsẹ̀ máa lọ mọ́. For now, please. Photographers, cameramen that are here, please step down. Ìwọ́n tó bá ní kankan ṣe láàrin yìí, jọ̀ọ́ máa lọ. Ẹjọ́, bàbá wa ẹjọ́ ẹjẹ́ ká máa bọ́ sísàlẹ̀ ẹjọ́. Ẹ wò ó, a ní gbogbo ọjọ́ láti kí kábíyèsí ẹjẹ́ ká máa kí wọ́n gbà tó bá yẹ ẹjẹ́ ká parí ètò yìí o. Ìyá wa tó wà níwájú wọn ẹ dákun. Ẹ bá jẹ́ kí àwọn ènìyàn ẹ bá sọ fún àwọn ẹ̀dín wọn ẹ lọ jókòó ẹ dákun. A máa kí kábíyèsí gbà tó bá yá. A máa kí kábíyèsí gbà tó bá yá ẹ dákun. Gbogbo àwọn táyà fọ́tò ẹ dákun. Kàmẹ́ràmán ẹjọ́ torí ọba ẹ wà wọ́n ya fọ́tò gbà tó bá yá. Kéèsì ọ̀pọ̀lọpọ̀ fọ́tò ni a kò yá. Ká má jẹ́ kí fọ́tò tí èyí à ń ṣe ó ti yé mi. Mr. Tigers ẹ wá o. Kábíyèsí àti Dr. Adéníjì Adélékè wọ́n ya fọ́tò. Mr. Tigers ẹ yọjú sí bàbá yìí. Ẹ jọ ó ti tó báyìí o. Mo fẹ́ pe kábíyèsí bàbá ẹ jókòó àmọ̀ ya fọ́tò tó kù tó bá yá. Bàbá ń bọ̀ wá bá wa sọ̀rọ̀ ní ìsinyìí. Ẹ jẹ́ ká kúrò níwájú ẹ dákun. Ẹ jọ sà. Ẹ
bá ba sọ fún àwọn èèyàn tí wọ́n kúrò bí ẹ jọ cameraman ẹ jẹ́ ká máa yà ẹ́ tó kú gbà tó bá yá please please and please the Lord bless us to do that ẹ jọ ẹ jẹ́ ká sún sáyè ṣé gbogbo ẹ̀ la fẹ́ yà tó nínú. lẹ́kẹ̀ sàlámì mo fẹ́ pe bàbá mi bẹ́ẹ̀ ẹ bá mi sọ fún cameraman ẹ jọ ẹ jẹ́ ká kúrò mo ṣe tó máa wájú náà please now kábíyèsí fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká kúrò ní kábíyèsí fẹ́ sọ̀rọ̀ àti photographers àtàwọn ọmọ yẹn jẹ́ ká lọ jókòó sáàyè wa photographers ẹ lọ sípò mí ẹ dákọ̀ ẹ padà wá tó bá yá bàbá ẹ bẹ́ẹ̀ bàbá ìgbé kámẹ́rà ní ìmọ̀ràn rẹ̀ kò mírí. àní fọ́tò tẹ bàbá àgbàlagbà tó gbé kámẹ́rà dání yìí ọ̀sà ìgbà ìgbà nígbà mìíràn ṣé fọ́tò tẹ àgbègbè ọjọ́ òbíyá ni àgàkúrò ní bẹ́ẹ̀ yìí gbé kámẹ́rà bọ̀. Please, protocol officers and DSS, select one and stay with your bosses. Please, this place is just too stuffy. Gbogbo ẹ̀yin photographer ẹ̀bọ́lẹ̀ bẹ́ẹ̀. Oya, photographer mi ìgbẹ́rù kankan bí wà ẹjọ́ for now. Kábíyèsí fẹ́ bá wa sọ̀rọ̀. Àsìkò orúkú wọn. Kí ló ṣẹlẹ̀? Photographers àti cameramen tó wà nípa ẹgbẹ́ bọ́dẹ̀. Ẹjọ́, ẹgbẹ́ jẹ́ kúrò níbà yìí. Wọ́n fẹ́ rí kábíyèsí. Wọ́n fẹ́ rí bàbá wa Ọbásanjọ́. Àwọn èèyàn fẹ́ rí aṣojú ààrẹ. Wọ́n fẹ́ rí gómìnà wa. Gbogbo wọn láti dín lójú pátápátá. Ẹjọ́, bàbá wa kábíyèsí ti fẹ́ sọ̀rọ̀. Kábíyèsí fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa lọ sísàlẹ̀. Ẹ jẹ́ ká lọ sísàlẹ̀ ká lọ dúró síbẹ̀. Àyè wà lókè. Go take your shot up. You're going to get a better position there. Please. Fada ìṣe o. Kábíyèsí o. Ẹjọ́ ajẹ́ ká kúrò níwájú kábíyèsí. Jọ gbogbo wa ajẹ́ ká kúrò. Wọ́n fẹ́ rí kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí. Ọ̀rọ̀ ti tó ọwọ́ tó pa àdìmú láti lè Ìjẹ̀ṣà. Ẹjọ́ aláṣọ dúdú tó wà níwájú wọn. Kábíyèsí ọba Clement Adéṣin Hassan tí wọ́n ṣe gbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí Ọ̀túnba Isiaka Adétúnjì Adélékè. Kábíyèsí àpapọ̀ wa o. Ọba Àjàdá Òkìrì ìlú ọba Clement Adéṣin Hassan. Àwọn tó ń ṣe gbákejì gómìnà olóṣèlú àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀túnba Isiaka Adétúnjì Adélékè nígbà náà. Ọba kúkú dùn pẹ̀lú kẹ̀kẹ́ kábíyèsí. Ọmọ orú mọ́kàlẹ́ ìlú. Ìṣẹ̀ òṣèré òkúlẹ̀ akọ́dọ́kọ̀rọ̀ ní ìmọ̀ òye kábíyèsí. Ọ̀dọ̀ orí o, ọ̀dọ̀ Olódùmarè. The president, ably represented by Honorable Minister
Adegboyega, the former president, Chief Olusegun Aremu Obasanjo, the former vice president, Turaki Atiku Abubakar, the former president, Architect Nnamdi Sambo, my Governor Adeleke, honorable ministers, speakers, and the former ministers here, ladies and gentlemen, I sincerely thank all of you. Despite your tight schedule, particularly being Friday, most of us has to be here since yesterday. I appreciate the sacrifice, and I thank you all for the love you have shown to support me during this historical occasion of my life. Forever I will be grateful to all of you. I'm very sure this place is too hot for you. You come from your comfort room with several air conditioners in your room. Now you are sweating hard. So we are now going to move the remaining part of the ceremony to the reception area in Ilesha Grammar School so that you can be comfortable. Please bear with me. Thank you all. Kábíyèsí o. Ọwọ́ gbogbo àdìmúlà tilẹ̀ Ìjẹ̀ṣà. Ọba Clement Adéṣuyè. Àjíbọ́kọ̀ kẹta. Kábíyèsí o. Ibi tí mo lọ báyìí, mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ní kábíyèsí bá ti jókòó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ọdún méjì ó lé díẹ̀ tó dàbí iṣẹ́ ọdún mẹ́jọ nípò gómìnà Senator Dr. Adémọ́lá Jackson Nurudeen Adeleke ẹ̀kẹ́ ìmọ̀ọ́lẹ̀ ó bá wa sọ̀rọ̀ ṣókí. Òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bí Olódùmarè ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wo ìtẹ́ wa dàbà tó wa. Ẹ máa kẹ́yìn máa lẹ̀ gómìnà Adémọ́lá Adélékè wọ́n bá wa sọ̀rọ̀ ṣókí báyìí. Ọmọ arúgbàdàn náà lù Màrúdùnú làtẹ́ ẹ̀jẹ̀ lọ, ọmọ alápótí ẹ̀mí ìjẹ́, ọmọ ajíṣọ́lá o, ọmọ ajíṣọ́lá o. Ẹ fún ọ ní àtàwọn dáadáa, gómìnà ti dé o. Ìpẹ̀lẹ́ gbogbo Ìjẹ̀ṣà, èdè ògbà ṣẹ́ni yóò tún lẹ́yìn ní. Ìpẹ̀lẹ́ gbogbo Ìjẹ̀ṣà, Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́.
kò lè yé ẹnìkan torí pé ìdí tí mo fi ní bàbá èmi nìkan ló wọ́n bá tẹ́ èmi nìkan ló yé kò lè yé ẹnìkan ìdí tí mo fi ní bàbá èmi nìkan ló ìwọlé lọ́dún ní ìwọ ẹlẹ́dàá mi o ọba àwọn ọba olúwa olúwa ọba títí láyé kò lè yí padà èmi ọba yọ títí ayé. Thank you very much. President of the Federal Republic of Nigeria, Asiwaju Bola Ahmed, ably represented by the former governor of Osun State, Alhaji Gboyega Oyetola, Minister of Rural Economy, former President, Federal Republic of Nigeria, Chief Olusegun Obasanjo, former Vice President, Alhaji Atiku Abubakar, and former Vice President, Alhaji Nnamdi Kanu, and our mama, Alhaji Atiku Titi Abubakar, I recognize you. My darling wives, the First Lady, Titi Lola Adeleke, and the wife of the governor, Ambassador Eleru, because they are very Adeleke. The former governor of Osun State, Prince Olatunji Oyinla, and his beautiful wife. My deputy, Prince Kola Adeosi, former deputy governor here present, members of the National Assembly here present, Speaker of Osun State House of Assembly, Right Honorable Adewale Egbe, other honorable members here present, our Baba Oni of Ife, His Imperial Majesty, Oba Adeyeye Enitan Ogunwusi Odeda II. Our Baba, the celebrant of today, Owa Ogbogu from Isesina, Oba Clement Adesui Ashrop, and other royal fellows here present, I recognize you, Oba Oluwo, my darling big brother and father, Dr. Adeleke, my darling sister and mother, the Adeleke Sonny, members of the state executive who are present, PDP chairman Honorable Sunday, and other political functionaries, religious leaders, sons and daughters of the Jeshua, gentlemen of the press, ladies and gentlemen. It is with high sense of responsibility and delight that I address this coronation ceremony of an iconic Nigerian as new Owa Ogbogu Adimula of Ijesha. We are gathered to rejoice with the Ijesha people on the coronation of one of their finest as the new paramount ruler of Ijesha. I will start by paying glowing tribute to the memory of the late Oba Ogbogu, Dr. Adekunle Alumolaru. The late monarch was a father figure, a top scholar, and a sound businessman. Late Owa is the builder of modern Ijesha. The successor of the late Owa, the new Owa Adimula, is a gentleman with loyalty and patriotism as his trademark. As the deputy governor, to my late brother, the first executive governor of Osun State, late Senator Isiaka
Adetutu Adeleke. Our new Oba Ibula demonstrated absolute loyalty and supportive backing. As a businessman, he climbed to the top of the ladder in his sector, making him one of the most successful business executives in Nigeria. Our new monarch, Oba Adesiri Asro, is a socialite with public interest at heart, a philanthropist with a big impact on society, and a leader with a truly large heart. I congratulate the good people of Ijesha on this historic occasion when a leader of rebels is ascending the throne of his forefathers. I reaffirm the commitment of our administration to overall development of Ijesha. In line with our promise, Ijesha is now a university town. Over 50 courses are already accredited. We are building the internet infrastructure within the university. The university management is building credible global institution under the direction of our administration. I am glad to announce that the General Hospital Ijesha has been approved as the teaching hospital for the University of Ijesha. This will boost Ijesha as a center of medical excellence. We are focused on the upgrading of Ijesha to a modern city. Everybody says city. That's right, that's right. Hence, we are almost completing the over 12 kilometers Ereja Square Junction dual carriageway. This landmark project for the first time in the opening of Ijesha for business and pleasure. Thank you. In the mining sector, for which Ijesha land is heavily affected, our administration is implementing far-reaching mining reforms. We are tackling illegal mining and combating environmental degradation. I am happy to inform Osun and Ijesha land in particular that Osun is officially a shareholder of Thor Exploration Farm, the owner of Segilola Gold Project. We are ensuring maximum gains in the state from our natural resources. I want to assure KBC that our administration is open to further public-private partnership in all areas. We are ready to collaborate with the new monarch for the development of Ijesha. As we are developing Ijesha, we are repeating similar feats of Ife land, Osogbo land, Iwo land, Igbomina land, and Ede land, even in Agiti land. Ladies and gentlemen, I identify with Ijesha people on this hospital occasion. KBC, huge congratulations. I wish our royal father a successful next way on the throne of his father. I thank God for listening. May the good Lord bless Osun State, the state of the spirit. May the good Lord bless the federal Republic of Nigeria. I love you all. Thank you very much. Gómìnà
sí o. Báyìí. Wọ́n bá kábíyèsí ní àkókò gómìnà àsìkò àdókòtà Adélèké. Àti Olúwo àti Alhaji Isaka àdúgbò ìlú ìtura tí wọ́n ṣojú ààrẹ àdókò. Kábíyèsí ọba Gáàní Àfọlábí Olúmọ̀ní Mẹ́jọ ìṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú báwa ọwọ́ àbòrò àdìmọ́lá ìgbésẹ̀. Mo kí bàbá mi olórí aládé gbogbo ọ̀ọ̀ni Adéyẹyẹ ní ìgbà bàbá tó ní àfàlẹ́ Ògúnwùsì dáadáa aláìkéjì ọmọ díẹ̀ sí èkólé ìlẹ́kàtà ní òwe òwe ìmọ̀lẹ́ ìdíkòlé ọ̀pọ̀ òkèlẹ́bọ ọmọ ọ̀pálọ́gbọ̀sùn ọ̀pálọ́lọ́gbọ̀ ọ̀pálọ́lọ́gbọ̀ ẹsẹ̀ káàbíyèsí o àgbà àdìgbẹ́ lọ́wọ́ tí wọ́n bá orí bẹ́ẹ̀ bí wọn. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ dáadáa. Ó bẹ̀rẹ̀ sí máa lọ́wọ́ 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 sí ìgbẹ̀rù àpẹẹrẹ. Òkè ọ̀nà abẹ́rẹ́ tẹ̀lé òun láyé ibi tí màmá wa bẹ̀rẹ̀ sí. President Bola Ahmed Tinubu, represented by the Minister for Blue, Marine and Blue Economy, Alhaji Boyega Oyetola, gave his address to the people of Ijeshaland. The Speaker of the House of Assembly, His Imperial Majesty, the Army of Israel, Ọba Adéyẹyẹ Ògúnwùsì Ọ̀jájá Dísẹ́mbà Kábíyèsí Adébẹ́lórí o. His Imperial Majesty Ọba Clement Adétúnwáṣọ Ajímọ̀kọ̀tọ̀ ọwọ́ òkun Àdìmọ́lá apparent ruler of Ijeshaland Kábíyèsí Adébẹ́lórí o Ìbàdàn. I recognize all our royal fathers here, particularly Kábíyèsí Olúwo of Igboland.
the good people of the nation, members of the press, invited guests, ladies and gentlemen. I'm here to read the speech of His Excellency President Bola Ahmed Tinubu, ordinarily we are not to be here for national activities. It is with my profound honor and great joy that I stand before you today to join the illustrious people of the Senate in celebrating a moment of immense cultural and historical significance, the coronation of His Imperial Majesty Oba Clement Adejuyi Astor Ajibọmọ Otor as the 41st Ọwọ́ Ogunmọ̀lúmọ́lá and paramount ruler of the Senate. On behalf of the government and the people of the Federal Republic of Nigeria, I extend warmest congratulations to His Imperial Majesty on this global accession to the ancestral throne of his forebears. This occasion is not only a crowning of the king, but a reaffirmation of centuries of tradition, wisdom, and dignity that define the soul of this land. Today, as we witness the coronation of Oba Ajibọmọ Otor, we are reminded of the enduring legacy of this ancient kingdom, renowned for its flavor, learning, and really cultural pride. The throne of the Oba Ogunmọ̀lúmọ́lá is not merely a seat of royal power. It is a sacred custodian of the values, aspirations, and spiritual heritage of his land. It is a beacon that lights the path of continuity from the ancestors to the children. Your Majesty, I pay homage to your personal journey of service, leadership, and wisdom. You embody the noble virtues that this throne demands: humility, courage, intellect, and compassion. I'm confident that under your reign, the cultural splendor of the land will not be preserved or elevated to new heights. To the sons and daughters of the Shaman, I bring you the greetings of a grateful nation. Your contribution to the growth and unity of our country are known and cherished. The Shaman is a land of honor, industry, and extension. A land that has given Nigerian men and women pillars, conscience, and character. As we celebrate our new monarch, let us remember that cultural diversity is not a burden but a strength that enrich our national identity. In our royal institution, we find deep wells of wisdom, guardianship, and moral authority. The place of the traditional ruler remains central in promoting communal harmony, resolving conflict, and fostering grassroots development. In this light, I charge your Majesty to continue to be a pillar of unity and the bridge between the past and the promise of tomorrow. Our nation yearns for peace, equity, and progress, and traditional rulers like yourself have a vital role to play in achieving this mission. May your palace be a sanctuary of justice, dialogue, and service. In line with the renewable agenda of this administration, we are fully committed to supporting the aspirations of all communities, including the great people of the land. Through ongoing federal initiatives in infrastructure, education, healthcare, and agriculture, we are working to build lives and expand opportunities across the nation. We recognize the resourcefulness of this land and will continue to partner with traditional institutions to ensure that development is inclusive and enduring. As we move forward, I call for deeper collaboration between traditional authorities and government at all levels. Let us work hand in hand to confront the challenges that face our people and to deliver meaningful change. Change that is visible in schools, in markets, on roads, and the dignity of every citizen. Your Majesty, and you are set the throne of your ancestor. May your reign be long, peaceful, and prosperous.
May you cover with wisdom and with the land where we should reign, flourish in unity, abundance, and pride. May your tenure be a golden era for the land, Yoruba and Nigeria. May the Almighty bless you with wisdom to live and strength to serve. To the people of the land, I say, celebrate this day with joy and look to the future with hope. The greatness of the past is the foundation for a greater tomorrow. Before I end this speech, I'm happy to tell the Imperial Majesty that the President has directed the release of the intervention fund and the repair of Ibadan, Ife, Ilesha Road. Long live His Imperial Majesty of our Clement, Adeosun Astron, Ajimoko III. Long live the proud kingdom of the Solan. Long live the Federal Republic of Nigeria. Thank you and God bless you. Nanti,